sì kíyèsí olùkọ́ni rere sì wá sí ilẹ̀ Yorùbá. Ó gbéra láti Ilé Ifẹ̀ àti káàkiri ilẹ̀ Yorùbá. Ó ń kọ́ni ní ti ìyìn rere kòrónà. Olùkọ́ni, kí ni àwa yóò fi kòrónà wé? A ó fi kòrónà wé ọ̀rẹ́ mẹ́ta abàmì. Èkíní Ebola, èkejì Lassa àti ẹ̀kẹta coronavirus. Gbogbo ẹ̀ láti ọ̀dọ̀ oníkúpani. Nítòótọ́ ni mo wí fún yín, bí ẹ̀yin kò bá yẹra fún ọ̀kan nínú àwọn àìsàn wọ̀nyí, ewu ńlá ni. Ó dára náà, olùkọ́ni, báwo ni àwa yóò ṣe borí àìsàn kòrónà? Nítorí náà, ẹ máa jẹ àwọn oúnjẹ wọ̀nyí: iyán funfun àti òsíkí aláròmẹ́fọ́ pẹ̀lú irú woro àti ẹja odò láàárọ̀. Bí ó bá di ní ọ̀sán, ẹ jẹ àmàlà gbígbóná pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì tí ó ní ẹran ìgbẹ́ nínú. Bí ó bá di ní ọwọ́ alẹ́, àsáró elédè pẹ̀lú kóòkì tútù. Ẹ máa rìn nínú ìbẹ̀rù Ọlọ́run kí ẹ sì máa tọ̀ mí lẹ́yìn. Nítòótọ́ ni mo wí fún yín, àìsàn káìsàn kan kò ní ya ọ̀dọ̀ yín. Nítorí èmi tìkálára ti bẹ̀rù àìsàn kòrónà rí kí a tó sọ mí di alágbára. Inú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì dùn, ṣùgbọ́n lójijì kòrónà yọ sí wọn. Ẹ má ṣe bẹ̀rù, mo wí pé ẹ má ṣe bẹ̀rù, àní kí ẹ má ṣe bẹ̀rù. Olúṣèyẹ Àṣàfẹ́ lórúkọ tèmi, bàbá Yorùbá, lágbára Ọlọ́run àtèmi àtiwọ́ àní lùgbàdì àrùn.